Ọ̀run ṣíṣí ti ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni olótìítọ́ ni Ọlọ́run apá kejì. Olótìítọ́ ni Ọlọ́run apá kejì. Bíbélì kíkà wa láòrí nínú ìwé Àìsáyà orí 52 ẹsẹ̀ 7 sí 11. Àkọ́sórí wa wà nínú ìwé Jeremáyà orí 1 ẹsẹ̀ 12 tí ó kà báyìí pé Olúwa sì wí fún mi pé ìwọ ènìyàn rere, nítorí tí èmi ò kíyèsí ọ̀rọ̀ mi láti mú un ṣẹ. Àlàyé bàbá wa ni èyí. Ọlọ́run ṣèlérí ìgbàlà fún gbogbo ènìyàn láti inú ọgbà Édẹ́nì. Bí ó tilẹ̀ jẹ́ pé ìmúṣẹ rẹ̀ jọ pé ó pẹ́, ó wá sí ìmúṣẹ ní àkókò tí a yàn. Èyí kàn ń sọ fún wa pé òtítọ́ Ọlọ́run yóò mú gbogbo ìlérí tó ṣe nípa rẹ̀ dára. Kódà nígbà tí ó bá jọ pé ó pẹ́, dúró dè é, yóò wá sí ìmúṣẹ ní dandan. Ìwé Ábákúkù orí 2 ẹsẹ̀ 3. Abala kan nínú òtítọ́ Ọlọ́run tí a ó wò lónìí ni èyí tí ó ní ṣe pẹ̀lú ìràpadà wa. Ó jọni lójú pé Ọlọ́run bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìràpadà yìí ní kété tí ènìyàn ṣubú. Ó ń ṣèlérí ìṣẹ́gun tó ga jù fún wa gẹ́gẹ́ bí Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 15. Nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ láti dá sẹ̀ríà fáwọn ọmọ Ísírẹ́lì, ó ní ìràpadà lọ́kàn ní gbogbo ìgbà náà láti ọjọ́ Ábúráhámù. Ọ̀kan nínú àwọn ìlérí rẹ̀ sí Ábúráhámù ní Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 3 ní í ṣe pẹ̀lú ìgbàlà tí ó ń bọ̀ láti irú ọmọ rẹ̀. Ṣùgbọ́n iye àwọn ọmọ Ísírẹ́lì yóò rí bí iyanrìn òkun tí a kò lè wọ̀n, tí a kò sì lè kà. Yóò sì ṣe ní ibi tí a gbé wí fún wọn pé ẹ̀yin kì í ṣe ènìyàn mi, ibẹ̀ ni a ó gbé wí fún wọn pé ẹ̀yin ni ọmọ Ọlọ́run alààyè. Hósíà orí 1 ẹsẹ̀ 10. Ìwé mímọ́ òkè yìí fi ìdí múlẹ̀ ní májẹ̀mú tuntun nígbà tí Pọ́ọ̀lù àpọ́stélì ń jẹ́rìí sí òtítọ́ Ọlọ́run sí ìlérí ìràpadà rẹ̀ fáwọn kèfèrí. Róòmù orí 9 ẹsẹ̀ 26. Bíbélì tòní sọ nípa ìlérí Ọlọ́run nípa ìgbàlà. Bí o kò bá tí ì ṣàmúlò àǹfààní ìgbàlà tí a ṣèlérí tí a fi fún wa lọ́fẹ̀ẹ́, jọ̀wọ́ ṣe bẹ́ẹ̀ lónìí kí ó tó pẹ́ jù. Bíbélì wípé, nítorí ó wípé, èmi ti gbóhùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí, nísinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí, nísinsìnyí ni ọjọ́ ìgbàlà. Ìwé Kọ́ríńtì kejì orí 6 ẹsẹ̀ 2. Fún àwọn tó ti fi ayé wọn fún Jésù tẹ́lẹ̀, ní ìdánilójú pé gbogbo ìlérí rẹ̀ sí ọ ni yóò múṣẹ ní àkókò rẹ̀. Tẹ̀síwájú láti gbẹ́kẹ̀lé pẹ̀lú gbogbo ọkàn rẹ, sì máa yọ̀ bí o ti ń dúró dè é. Mo fi dá ọ lójú pé olótìítọ́ ni Ọlọ́run, kò sì ní dójú tì ọ́. Kókó ìṣe: ṣe àwárí àwọn ìlérí Ọlọ́run sí ọ nínú Bíbélì kí o sì gbà wọ́n. Ṣe àwárí àwọn ìlérí Ọlọ́run sí ọ nínú Bíbélì kí o sì gbà wọ́n.